ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi ẹ kú iṣẹ́ èní ṣàlàáfíà ni mo bá yín. So tẹ́ bá ṣalábàápàdé ríìlì yìí ẹ kílíkì orúkọ mi á gbé yín lọ sí péjì mi ẹ rí full video níbẹ̀. Now kéèsì tí mo mú wá fún yín lénìí ó wà very pathetic, ó sad gan. Ní UK bíbá ló ti ṣẹlẹ̀. Ṣé rí ọmọ tẹ́ ń wo fọ́tò ẹ̀ lókè yìí, Shafilia Ahmed ló ń jẹ́. Ní September 2003 bọ́mọdé yìí ṣe kúrò létí ẹnìkan kò rí mọ́ nìyẹn. Nígbà tó tó bí oṣù mẹ́fà wọ́n bá rí òkú ẹ̀ ní ibi odò kan Sha River Kent ní Cumbria. Kéèsì yẹn it was a mystery because ó rú gbogbo èèyàn lójú pé ta ló lè pa ọmọ yìí, báwo ni ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́. Now kan tó rí òkú ẹ̀ nígbà tí wọn ò rí nlé, àwọn òbí ẹ̀ ò lọ pọlọ́pàá, wọn ò sọ fọlọ́pàá, kò sẹ́ni tó sọ. Tíṣà ẹ̀, olùkọ́ ẹ̀ ní school ló raise alarm pé òun ò rọ́mọ yìí. Ṣé mo pé olùkọ́ ní èmi náà? Tẹ́lẹ̀ secondary school mo ti ń teach kí n tó bẹ̀rẹ̀ sí ní teach àwọn adults. Ṣé ẹ rí nílùú ara training wa safeguarding là ń pè, prevent gbogbo àwọn tó lè fẹ́ join àwọn tí ń jo ẹdun ara, safeguarding ṣe mo. Anyway, the whole training is pé aláti wà at alert as teachers. So teacher ẹ̀ ló raise alarm pé ọmọ yìí ò wá sí school láti bí ọ̀sẹ̀ kan, ńbo ló wá lè lọ torí àwọn òbí ẹ̀. Iftika ni bàbá ẹ̀ ń jẹ́, Iftika Ahmed, ìyá ẹ̀ ń jẹ́ Fazana Ahmed. Wọ́n ṣáà sọ pé ó sá lọ ní pé lóru ọjọ́ kan ló kàn sá lọ ńlé. Wọ́n láwọn ò mọ nǹkan tó ṣe o, àwọn ò mọ ibi tó wọlé sí. So after 6 months tí wọ́n rí body tí wọ́n ṣe inquest yẹn, àwọn prosecutor ṣáà insist pé láíláí àwọn òbí ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí i, pé ọmọ yẹn wọ́n pa ni, pé àwọn òbí ẹ̀ ló pa, pé torí pé wọ́n believe pé ó ti dójú ti àwọn nínú ẹbí. Àwọn aráàlú yẹn wọ́n pàápàá jùlọ ní bíbáyìí wọ́n láìkì kó jẹ́ pé àwọn ọmọ wọn, ṣé mo àwa náà máa ń ṣe ní ìlú tiwa náà tó jẹ́ pé àwọn ọmọ wa tàbí a fẹ́ fi àṣà àti ìṣe wa kọ́ wọn, but àwọn wọn kì í fẹ́ káwọn ọmọ wọn kán lọ fẹ́ ará àta àbí kí wọ́n máa múra bí àwọn ọmọ ìlú yìí. Ṣé mo wọ́n máa ń fẹ́ kán stick to culture wọn. So wọ́n dẹ̀ ní very strict expectations. Ó ṣáà di wàhálà, ṣé mo irú pé kó ọmọ máa wọ aṣọ ìlú wọn, bóyá kó máa borí àbí nǹkan bẹ́ẹ̀ yẹn, àwọn òbí yẹn máa ń fẹ́ bẹ́ẹ̀. Then wọn kì í fẹ́ káwọn ọmọ wọn kán ṣègbéyàwó pẹ̀lú ẹni tí ò kì í ṣe aráàlú wọn. Pàápàá jùlọ wọ́n máa ń lọ fi wọ́n fọ́kọ ní. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkọ tó máa ń fi wọ́n fún bí ẹbí ni. So wọ́n lè lọ fi wọ́n sọ́kọ ní Pakistan àbí ní Bangladesh. Ọkọ tó bá fún wọn, ẹbí wọn ló máa ń sábà jẹ́. So ìyẹn náà a fi rọ́nà wọ ìlú yìí. So wọ́n máa ń ṣe kinní yẹn gan. Although ó ní adverse effect tó bá fẹ́ ara wọn, kinní yẹn ti fẹ́ ṣe NHS léṣe. Wọ́n máa bí àwọn ọmọ tó jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n máa ní ìṣòro kan ṣáá ní bí abirùn, ṣé mo, nítorí pé ẹ̀jẹ̀ ti papọ̀. Anyway, ká mú yẹn kúrò. So gẹ́gẹ́ bí àwọn prosecutor ṣáà ṣe sọ pé gbogbo ìwádìí táwọn ṣe ó fi hàn pé ọmọ yìí ó fẹ́ járe ìgbà lọ́wọ́ àwọn òbí ẹ̀, kò fẹ́ follow gbogbo àwọn òfin wọn yẹn, kò fẹ́ follow gbogbo àwọn expectations wọn yẹn. But after tí wọ́n ti rókò ẹ̀, wọ́n ṣe investigation but kò sí ẹ̀rí tó dájú báyìí tó lè fi mú wọn. Nígbà tó tiẹ̀ dé sáàbì kan, àwọn ọlọ́pàá wọ́n bá tap lé wọn pé bóyá wọn àṣírí á lè tú ṣá. Unfortunately àṣírí ò tú. So nígbà tó di 2010 yẹn, àbúrò yẹn ó kọ́ àwọn ọkùnrin kan wá sí ilé wọn láti wá jalè. Ó ti fún wọn lọ́wọ́ pé àwọn ìyá àti bàbá òun lówó lé, pé wọ́n dẹ̀ ní àwọn jewelry oríṣiríṣi. So nígbà tí wọ́n dẹ̀ débẹ̀, òun ló ṣílẹ̀kùn fún wọn o. Ìyẹn Alesha yẹn, olè yẹn, wọ́n ò digun jalè ní o. Ìlú ìtí ìbọn ò tiẹ̀ common. Wọ́n wá pẹ̀lú ìbọn, wọ́n mú àwọn irin oríṣiríṣi dání, wọ́n mú hammer dání. Lóòótọ́ kì í ṣe pé Alesha fẹ́ kán wá ṣe àwọn òbí ẹ̀ léṣe, but ó kàn plan náà ni pé kán wá, wípé owó wà nílé àwọn, jewelry wà ní ilé àwọn. Anyway, wọ́n bá mú Alesha lọ sí station. Kò tiẹ̀ tí ìlò ìṣẹ́jú márùn-ún tí wọ́n ní interview ẹ̀ ló bá bẹ́ ọ̀rọ̀ pé tó lójú òun nìyá àti bàbá òun fi pa ẹ̀gbọ́n òun. Ọmọ ọdún 15 lòun nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n pa Shafilia lọ́mọdé ìbá ní. Wọ́n mú nylon báàgì wọ́n fi bo ẹ̀gbọ́n òun lórí tí wọ́n sì fún títí ẹ̀mí fi bọ́ lára ẹ̀. Wípé kódà nínú pálọ̀ àwọn ni wọ́n ti ṣe. Wípé kódà ẹ̀gbọ́n òun àti àwọn àbúrò òun tó kéré sí òun, gbogbo àwọn làwọn ń wò. Kì í ṣe pé bóyá àwọn ò sí ńbẹ̀, ojú àwọn báyìí ni
ipe wọ́n dẹ̀ sọ fún wọn, àwọn òbí wọn sọ fún wọn pé tí wọ́n bá sọ fẹ́ nìkan ipe kán rántí n tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí ò bá gbọ́ràn pé nǹkan tóun ò ṣe sọ nǹkan kan láti jọ́ ìní yẹn. Ó tún wá sọ fún àwọn ọlọ́pàá, ó nígbà tí wọ́n ń fún Shafilia ní ọrùn tó fi láínà yẹn bò lójú tí gbogbo bó ṣe ń jàporó, àwọn ètò kéré náà àwọn àbúrò òun wọ́n sá lọ sókè because ẹ̀rù bà wọ́n gan ipe bàbá àwọn wá mú blanketi ó wá fi wé ó wá gbé lọ sínú mọ́tò. Ó ní màmá àwọn àǹkíchì ó yanjú blanketi àti àwọn àpò tá a fi ń dà dọ̀tí nù black bag. Ó mú báàgì yẹn àti sellotape tí wọ́n máa fi tape ẹ̀. Because ṣé mọ̀ nígbà tó ń give evidence ní kóòtù torí wọ́n pè pé kó wá give evidence, wọ́n láti gbé sí kò lè fèsì ìyá àti bàbá ẹ̀ lójú, wọ́n láti gbé sẹ́yìn screen ni. So ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé gbogbo nǹkan tójú àwọn rí láti kékeré wípé ìgbà kan wà tí wọ́n mú Shafilia tó mú lọ sí Pakistan tó jẹ́ pé wọ́n rọ́ lóògùn kó tó mú lọ síbẹ̀. So ipe bàbá wọn dẹ̀ sọ pé tí nǹkan kan bá ṣe ipe gbogbo bí Shafilia ṣe máa ń jáde tó ṣe máa ń ṣe yẹ pé bàbá àwọn máa ń wọ̀n ní pé tí nǹkan kan bá ṣe kò sí ẹni tó máa béèrè lọ́wọ́ àwọn, ó kú gbé náà nìyẹn. Ọlọ́run ṣàánú. Wọ́n wá sọ pé ìdí táwọn ìyẹn àwọn òbí ẹ̀ wípé ìdí táwọn ṣe ni pé Shafilia wípé àwọn ọ̀rẹ́ tó ń kó àwọn ọmọ òyìnbó ló ń kó, wọ́n dẹ̀ fẹ́ máa gbégbé ayé àwọn ọmọ òyìnbó, ó ti lajú sódì, kò dẹ̀ fẹ́ kí wọ́n fi òun lọ́kọ, ṣẹ̀mọ̀ arranged marriage yẹn ó jẹ wọ́n lógún gan wípé so ọ̀nà pa iná máa ń pè pé àwọn láti pa ní pé láti mú tìjú kúrò nídìílé àwọn wípé tí Shafilia jẹ́ lóyò wípé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn. So ọmọ yẹn ó sọ pé ọkùnrin kan ṣoṣo làwọn òbí òun ní pé ṣùgbọ́n ìyá àwọn wípé bàbá àwọn tiẹ̀ sì tún dá wípé ìyá àwọn sán lórí gidi gan wípé ìyá àwọn lílù ni wípé ó máa ń na àwọn obìnrin tó jẹ́ pé lílù yẹn kì í ṣe kékeré wípé òun ló burú jù wípé bàbá àwọn ò tiẹ̀ burú tó ìyá àwọn òun pé ìyá àwọn tẹ́rìbù gan pé bọ̀tú ọ̀dẹ̀ ní fọwọ́ kan ọmọkùnrin pé wọn kì í na iye ọkùnrin yẹn pé bọ̀tú àwọn obìnrin àná ẹ̀ kú ni. Bí alẹ́ ṣàṣàṣe tú ọ̀rọ̀ síta nìyẹn o. Tẹ́lẹ̀ ìyá yẹn ó kọ́kọ́ ń gbè lẹ́yìn ọkọ ẹ̀ nígbà tó yá ló bẹ̀rẹ̀ sí sọ wípé ọkọ òun ó máa ń na àwọn ọmọ yẹn pàápàá jùlọ àwọn ọmọ obìnrin wípé ó máa ń nà wọ́n gan pé ó dẹ̀ máa ń ṣẹ̀mọ̀ ó máa ń pakuru mọ́ òun fúnra ara òun, ó máa ń threaten òun àtàwọn ọmọ tó kù. Ọkùnrin yẹn ní òun ò mọ nǹkan kan pa ẹ̀ o. Then ó ní kan náà àwọn girls yẹn Mevish eléyìí nígbà tí wọ́n interview òun gbè lẹ́yìn ìyá àti bàbá ẹ̀ ni òun sọ pé gbogbo nǹkan tálẹ̀ ṣàṣọ yẹn wípé àsọdùn ni irọ́ ni kò sóòótọ́ ń bẹ̀ kíníkan. Nígbà tó ṣáàyà lẹ́yìn bí oṣù mẹ́ta tí wọ́n ṣèwádìí àwọn jury wọ́n bá ṣáà return pẹ̀lú verdict of guilty. Ẹ mọ̀ pé gbogbo wọn ṣe ń give verdict yẹn bàbá wọn ó kàn sọjú nù ni kò mira. Ìyá yẹn sunkún díẹ̀, àwọn ọmọ tó kù tí wọ́n wà ní ẹjọ́ àwọn yẹn náà ń sunkún. Wọ́n ṣàṣe já ìyá àti bàbá wọn sí ẹ̀wọ̀n gbére nìyẹn pé wọn ò lò rárá nú ẹ̀wọ̀n yẹn, wọ́n á lò minimum wọ́n á lò 25 years. Adájọ́ yẹn wá ń sọ fún wọn pé ẹ ń pariwo pé ọmọ dójú tì yín, ṣojú òwà tì yín báyìí nísìn. So torí pé ẹ fi ìpọ́ ọmọ dójú tì yín ọmọ tẹ́ ẹ bí ẹ wá pàdánù. So ohun tí ará àta máa sọ ó kí ni ká ti gbọ́ yẹn ó jẹ yín lógún ju ayé ọmọ yín lọ. Wọ́n ṣàṣepọ̀ ọmọ yẹn dànù nìyẹn o. Lẹ́nu kan ṣá. Meanwhile ẹjọ́ tí Alẹ́ṣà ní adájọ́ yẹn ó fún ní ẹ̀wọ̀n ọdún kan but tó suspend ẹ̀ fọdún méjì. Ó dẹ̀ ní òun mọ̀ pé because law student ni ó tiẹ̀ ti wá yunifásitì tó ń ṣe law nígbà yẹn tí ó kọ́ àwọn ọkùnrin wálé wọn kán wá jalè. Adájọ́ yẹn ní pé òun mọ̀ pé bóyá torí nǹkan tí ojú ẹ̀ ti rí lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ pé gbogbo bọ́n ṣe pa ẹ̀gbọ́n ẹ̀ lójú ẹ̀ gbogbo àṣírí yẹn tó ti gbé sẹ́mi pé bóyá nǹkan tó jẹ́ kó ṣe nǹkan tó ṣe nìyẹn pé òun mọ̀ pọ́mọ dáadáa ni pé so òun fún ẹ̀wọ̀n ọdún kan but òun máa suspend ẹ̀ fọdún méjì òun á dẹ̀ ní kó máa lọlé wọ́n dẹ̀ ní kó máa lọlé láyọ̀ àtàláfíà pé because òun mọ̀ pé Alẹ́ṣà ò ní ṣerú ẹ̀ mọ́. Anyway
ẹ lè believe pé kì í ṣe kéèsì wọn yìí nìkan, but kéèsì wọn yìí was one of the major cases torí pé àwọn eléyìí ṣe ní UK tí ẹ̀ láṣìírí wọ́n ṣe tú ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣe rí tó ń pè ní honour killing yìí wọ́n máa ń in fact wọ́n tún ti pè wá níbi iṣẹ́ pé ká lọ ṣe training ní prevent mi ó wà lára nǹkan tó máa ń tọ́ àti safeguarding Department for Education máa ń send kìíní yẹn sí wa a gbúdọ̀ ṣe èyí tá a ṣe 2 years ago tó ti expire nìyẹn mo ti rí wọ́n ti send email yẹn a máa tún lọ ṣe yẹn sí so ṣe rí kíní ìwà burúkú yẹn ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn kì í ṣe níbí wọ́n á tan ọmọ yẹn lọ lù wọn á lọ pa síbẹ̀ àìmọye cases ẹ lè tẹ́ ẹ bá gbà mí gbọ́ torí àwọn kan máa dé ní ìsìn tí wọ́n mọ̀ ní múlẹ̀ orúkọ yẹn ẹ̀yìn ẹ fi sí kíní àbí kẹ́ ẹ tiẹ̀ kọ sórí Google pé honour killing UK ẹ wà surprised of how many cases tírú ẹ̀ ti ṣẹlẹ̀ èmi ò mọ bí èèyàn ṣe ń bímọ tó ń pa ọmọ ẹ̀ dànù torí kíni níbo là ń lọ tí ò sọ́kọ̀ kí lẹ fi ń pa culture of pé kán máa ní dandan ọmọ gbúdọ̀ ṣe báyìí ọmọ gbúdọ̀ rí báyìí kí lẹ fi ṣé òbí ní ẹ̀tọ́ láti ní that much expectation lórí ọmọ láti fipá mú ọmọ láti lò lé ayé ẹ̀ bákan kí lẹ rò ẹ jẹ́ n gbọ́ ire o.